sọ́sẹ́ láàbí wọn o àwọn agbébọn ṣekú pa pásítọ̀ kan wọ́n tún jí ogún olùjọ́sìn gbé sá lọ nílùú Kaduna. Ebi òjòjò àgbà fọwọ́ mẹ́kẹ́ wà níbi gbogbo kódà àwọn ọmọ mi tó kàwé gan òrìṣẹ́ ṣe olóyè Bọ̀dé George ló kọminú bẹ́ẹ̀ látàrí ètò ọrọ̀ ajé ilẹ̀ wa tó dẹnu kọlẹ̀. Àbájáde èsì ọ̀tun làwọn ọmọ Nàìjíríà ń retí o kì í ṣe àròyé àríwísí asán. Ààrẹ Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ fáwọn olórí òṣìṣẹ́ ológun tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló ṣe kókó o àwọn gómìnà ilẹ̀ Yorùbá ṣèpàdé pọ̀ béèrè fún àgbéga ẹkùn ìwọ̀ oòrùn. Kò sẹ́nì kankan tó lè fìdí ìmírẹmi nínú ètò ìdìbò gómìnà lọ́sùn. Gómìnà Adeleke ló fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀. Ilé alájà mẹ́ta kan tún dàwó lulẹ̀ l'Ékòó kódà èèyàn kan ló kú níbẹ̀ k'Ọlọ́run ṣàánú wa. Ọpẹ́ o ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni jàǹbá iná tó lágbára ṣẹlẹ̀ tẹ̀léra wọn àmọ́ tí Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí èèyàn kankan ó bá lọ. Àjọ panápaná ìpínlẹ̀ Èkó ló sọ ìrírí wọn náà fún aráyé gbọ́. Ọpẹ́ o ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni jàǹbá iná tó lágbára ṣẹlẹ̀ tẹ̀léra wọn àmọ́ tí Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí èèyàn kankan ó bá lọ. Àjọ panápaná ìpínlẹ̀ Èkó ló sọ ìrírí wọn náà fún aráyé gbọ́. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Wọ́n tún sọ́sẹ́ láàbí wọn o àwọn agbébọn ṣekú pa pásítọ̀ kan wọ́n tún jí ogún olùjọ́sìn gbé sá lọ nílùú Kaduna. Ilé ìjọsìn The United Church of Christ ní Nàìjíríà UCCN tí ọ̀pọ̀ mọ̀ sí ECAN ti ké gbàjarè síta lórí bí àwọn agbébọn ṣe ṣekú pa ọ̀kan lára àwọn pásítọ̀ ìjọ rẹ̀ ẹni ọ̀wọ̀ Yahaya Kambasiya àti jíjí ogún èèyàn míì gbé sá lọ nínú ìkọlù tuntun nílùú Farinduse níjọba ìbílẹ̀ Kauru nípínlẹ̀ Kaduna. Ìṣẹ̀lẹ̀ burúkú náà ló wáyé ní kùtùkùtù ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ 28 oṣù kẹwàá ọdún 2025 nígbà tí àwọn adìyàmọ́ra agbébọn ṣèkọlù sílùú náà tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ èyí tó ṣokùnfà ìpayà ìbẹ̀rùbojo láàrin àwọn olùgbé ìlú. Àwọn aṣèkọlù ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ jí ọ̀pọ̀ olùgbé ìlú sálọ tó fi mọ́ àwọn olùjọ́sìn ilé ìjọsìn ECAN. Nínú àtẹ̀jáde kan nípasẹ̀ ààrẹ ECAN ẹni ọ̀wọ̀ Amos Kiri ní pé ìjọ ṣàpèjúwe ìkọlù náà gẹ́gẹ́ bí ìwà burúkú àti ìwà ìkà. Ó kọminú lórí ìtẹ̀síwájú ṣíṣèkọlù sáwọn ìlú ọmọlẹ́yìn Kristi àti àwọn àlùfáà lágbègbè náà. Nínú ìròyìn látọ̀dọ̀ alága ẹ̀ka ìjọ ECAN Kauru District Church Council ẹni ọ̀wọ̀ Dauda Gambo ó ṣàlàyé pé àwọn agbésùnmọ̀mí ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ ṣèkọlù sílùú náà ní kùtùkùtù tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣínà ìbọn bolẹ̀ èyí tó mú káwọn olùgbé ìlú sàsálà fún ẹ̀mí ara wọn fẹsẹ̀fẹ́ wọnú igbó lọ. Àmọ́ nígbà tó yá wọ́n rò pé àwọn agbébọn náà ti lọ níṣe ni olóògbé jáde síta níbi tí wọ́n lúgọ sí. Jíjáde tó jáde síta níṣe ni àwọn agbébọn yìnbọn fún látẹ̀yìn ọta ìbọn náà gba igbáyà rẹ̀ wọlé tó sì kú lójú ẹsẹ̀. Dr. Kiri jẹ́ kó di mímọ̀ pé ìyókù ara àlùfáà olóògbé náà ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí nígbà tí ìjọ ń jíròrò pàdé pọ̀ pẹ̀lú mọ̀lẹ́bí rẹ̀ lórí bí ètò ìsìnkú olóògbé yóò ṣe wáyé. Ààrẹ ìjọ ECAN kò ṣàìrántí pé ìṣẹ̀lẹ̀ yìí kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí àwọn agbébọn yóò ṣèkọlù sí ilé ìjọsìn. Ó ní ọjọ́ 4 oṣù kejìlá ọdún 2024 tó kọjá lọ àwọn agbébọn jí tó 50 èèyàn tó fi mọ́ pásítọ̀ ìjọ ECAN ẹni ọ̀wọ̀ Francis Lawal ẹni tó padà kú lẹ́yìn ọ̀rẹ̀yìn sí gbèkùn wọn. Bákan náà lọ́jọ́ 19 oṣù kẹwàá ọdún 2025 ọmọ ìjọ ECAN ẹ̀ka Kakude 5 ṣe bẹ́ẹ̀ jẹ́ jíjígbé sálọ tí wọ́n sì tún wà láhàámọ́ àwọn ajínigbé. Ó sọ wípé ìtẹ̀síwájú ìkọlù lórí àwọn ọmọ ìjọ ní Kauru ti jẹ́ ohun tó ń kọni lóminú. Wọ́n ké sí àwọn àjọ elétò ààbò àti àwọn aláṣẹ láti tọpinpin àwọn agbésùnmọ̀mí kí wọ́n gbógun tì wọ́n kí wọ́n sì dóòlà àwọn olùfarakásá. Ó jẹ́ kó di mímọ̀ pé mọ̀lẹ́bí àwọn olùfarakásá ń dojúkọ ìbànújẹ́ ọkàn tí kò ṣeé faradà. Ó rọ àwọn ọmọ Nàìjíríà láti gbàdúrà fún àwọn mọ̀lẹ́bí tó ń kojú ìbànújẹ́ ọkàn àti àwọn tó sì tún wà láhàámọ́. Ó pè fún ìdásí Ọlọ́run lórí ètò ààbò tó mẹ́hẹ tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ ìjọ náà ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ti fi ìṣẹ̀lẹ̀ náà tó ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristẹni nílẹ̀ wa Nàìjíríà Christian Association of Nigeria CAN láwọn ìpínlẹ̀ ẹkùn àríwá àti ìpínlẹ̀ Kaduna àti àgọ́ iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní Kauru àti àwọn àjọ elétò ààbò yòókù létí.
ebi òjòjò àgbà fọwọ́ mẹ́kẹ́ wà níbi gbogbo kódà àwọn ọmọ mi tó kàwé gun òrìṣẹ́ ṣe olóyè Bọ̀dé George ló kọminú bẹ́ẹ̀ látàrí ètò ọrọ̀ ajé ilé wa tó dẹnu kọlẹ̀. àgbà oyè nínú ẹgbẹ́ òṣèlú alábùradà PDP olóyè Bọ̀dé George ti kọminú lórí ètò ọrọ̀ ajé ilé wa tó dẹnu kọlẹ̀ nílẹ̀ wa Nàìjíríà. ó sọ̀rọ̀ sókè ó ní níṣe ni ebi òjòjò àgbà fọwọ́ mẹ́kẹ́ àti ìbínú ìbànújẹ́ ọkàn tó ń kojú àwọn aráàlú lórílẹ̀‐èdè Nàìjíríà ń peléke sí i lójoojúmọ́. ẹni tó ń sọ̀rọ̀ lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìkànnì ìgbóhùnsáfẹ́fẹ́ Nigeria Info FM 99.3 George sọ wípé ìṣòro ìpèníjà ọ̀hún ti kọjá sísọ báyìí kódà gan àwọn ọmọ òun ládùúrú bí wọ́n ṣe tún jẹ́ akẹ́kọ̀ọ́ jáde tó wọn ò tún ríṣẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. àgbà oyè ọ̀hún sọ wípé ní Nàìjíríà lónìí ebi òjòjò àgbà fọwọ́ mẹ́kẹ́ àti ìbínú wà níbikíbi. ó ní káwọn èèyàn gbàgbé pé òun wà nínú ẹgbẹ́ òṣèlú PDP ìgbáyé gbádùn aráàlú ló ṣe kókó jùlọ. ó sọ wípé àwọn akẹ́kọ̀ọ́ jáde ní Nàìjíríà kàn rìn káàkiri ìlú láì rí iṣẹ́ kan pàtó tí wọ́n ń ṣe. olóyè George ní òun ò bá dá lábàá pé kí ààrẹ ilẹ̀ wa gbé ìgbìmọ̀ kan dìde fún ìrànlọ́wọ́ owó pàtàkì lójúnà láti rí i dájú pé wọ́n ró gbogbo àwọn tí kò kẹ́kọ̀ọ́ iṣẹ́ ọwọ́ kankan lágbára. alákòóso tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Ondo ké sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti gbé ètò owó ìgbọ̀nwọ́ kalẹ̀ láti fi ró àwọn ọ̀dọ́ aláìríṣẹ́ àti àwọn oníṣẹ́ ọwọ́ lágbára jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. gẹ́gẹ́ bó ṣe wí ó ní irúfẹ́ ètò owó ìgbọ̀nwọ́ bẹ́ẹ̀ yóò pèsè àǹfààní ìdánilẹ́kọ̀ọ́ fáwọn ọ̀dọ́ tí kò ní ẹ̀kọ́ kankan nípa iṣẹ́ ọwọ́ àti sísàtìlẹ́yìn fáwọn akẹ́kọ̀ọ́ jáde tó ń wù láti dá okòwò kéékèèké sílẹ̀. George tún bu ẹnu àtẹ́lu ìrawọ́ ẹ̀bẹ̀ aya ààrẹ ilẹ̀ wa fún bó ṣe pè fún ìkówójọ láti kọ́ ilé ìkàwé àpapọ̀ nígbà tí àwọn akẹ́kọ̀ọ́ sì ń fẹsẹ̀ gba ìgboro láìríṣẹ́. olóyè sọ wípé kí ìjọba fi ìkówójọ owó ìgbọ̀wọ́ tí wọ́n bá rí gbà látọ̀dọ̀ àwọn iléeṣẹ́ olówó ọlọ́rọ̀ tó bá gbówó kalẹ̀ ró àwọn ọ̀dọ́ lágbára. ó ní àwọn ọ̀dọ́ òde yìí lórílẹ̀‐èdè Nàìjíríà tó fi mọ́ àwọn ọmọ òun tó kẹ́kọ̀ọ́ jáde látìgbà yìí ti padà láti wá iṣẹ́ ṣùgbọ́n wọn kò rí iṣẹ́ láti ṣe nítorí pé orúkọ wọn ni Bọ̀dé George. olóyè tẹnumọ́ ìṣe pàtàkì fún àtúnṣe ètò ọrọ̀ ajé. ó ṣèkìlọ̀ pé ọ̀rọ̀ ìbínú tó ń ru sókè àti àìnírètí tó ń wáyé láàrin àwọn ọ̀dọ́ ilẹ̀ wa Nàìjíríà lè yọrí sí àpẹ̀yìndà búburú tí wọn kò bá wá ojútùú ọ̀nà àbáyọ sísò. àbájáde èsì ọ̀tun làwọn ọmọ Nàìjíríà ń retí o kì í ṣe àròyé àríwísí asán. ààrẹ Tinubu ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀ fáwọn olórí òṣìṣẹ́ ológun tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò. ààrẹ Bọ́lá Ahmed Tinubu fẹ́ kí gbogbo àwọn olórí òṣìṣẹ́ ológun láti máa ṣe ìfigbá kan bọ̀kan nínú nípa gbígbógun ti ètò ààbò tó mẹ́hẹ tó ń kojú orílẹ̀-èdè Nàìjíríà. Tinubu ló sọ èyí di mímọ̀ lọ́jọ́bọ̀ Thursday lákòókò tó ń gbé agbára wọ̀ wọ́n nílẹ̀gbẹ́ ààrẹ l'Àbújá. ó gbà wọ́n níyànjú gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ológun láti ṣe ojúṣe wọn pẹ̀lú ìtara ìjẹ́ olótìtọ́. àbájáde èsì ọ̀tun làwọn ọmọ Nàìjíríà ń retí kì í ṣe àríwísí. ó sọ èyí fún wọn níbi ètò tí àwọn gbajúmọ̀ àwòrò-ṣàṣà ìjọba àtàwọn míì péjújọ sí. ààrẹ Tinubu gbóṣùbà káre fún iléeṣẹ́ ológun fún iṣẹ́ takuntakun wọn nípa gbígbógun ti ètò ààbò tó mẹ́hẹ tó ń kojú orílẹ̀-èdè. èyí tó nígbàgbọ́ pé ó ti yọrí sí dídá àlàáfíà padà bọ̀ sípò láwọn agbègbè tó wà lábẹ́ ìkọlù ìgbésùnmọ̀mí tẹ́lẹ̀, dídóòlà ọ̀pọ̀ àìmọye aráàlú tí wọ́n kó sọ́wọ́ àwọn ajínigbé àti nípa títẹrí agbára àwọn ẹgbẹ́ ikọ̀ àgbésùnmọ̀mí bá. ó dúpẹ́ mọrírì iléeṣẹ́ ológun fún ìjẹ́ olótìtọ́, ìfarajìn, ọgbọ́n àti iṣẹ́ takuntakun wọn lẹ́nu iṣẹ́. gẹ́gẹ́ bí apàṣẹwàá fún iléeṣẹ́ ológun, Tinubu lòun mọrírì ìfarajìn wọn gidi gan. ṣùgbọ́n ààrẹ tún ń retí ọ̀pọ̀ àṣeyọrí látọ̀dọ̀ iléeṣẹ́ ológun, pàápàá jùlọ pẹ̀lú bí ìdúnkokò mọ́ ètò ààbò ṣe ń yọrí jáde síta jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. ààrẹ Tinubu ní ohun tó ń kọ ìṣèjọba òun lóminú jùlọ lákòókò yìí ní ti àwọn ẹgbẹ́ ikọ̀ adìhámọ́ra agbébọn tuntun tó ṣẹ̀ṣẹ̀ tún jẹ́ dídá sílẹ̀ láwọn apá ẹkùn àríwá gbùngbùn, àríwá ìwọ̀ oòrùn àti àwọn apá ẹkùn kan ní gúúsù. ó sọ wípé àwọn kò gbọdọ̀ fààyè gba ìdúnkokò tuntun ọ̀hún. ó ní àwọn gbọdọ̀ múra sílẹ̀ gbé ìgbésẹ̀ tó yẹ nìkan mọ̀kòbó káwọn fọ́ orí àwọn ejò tuntun náà. ààrẹ tún sọ fáwọn olórí òṣìṣẹ́ ológun pé àwọn kò gbọdọ̀ fààyè gba wàhálà rògbòdìyàn tó bẹ̀rẹ̀ lọ́dún 2009 láti tẹ̀síwájú. ó ní àwọn gbọdọ̀ fòpin sí rògbòdìyàn ètò ààbò tó mẹ́hẹ̀ náà. a ó rántí pé ọ̀sẹ̀ tó kọjá lọ
ní ààrẹ Tinubu yan àwọn olórí òṣìṣẹ́ ológun tuntun láwọn ẹ̀ka iléeṣẹ́ ológun. Ìgbésẹ̀ tí iléeṣẹ́ ààrẹ kà sí yìí ṣe pàtàkì láti mú àtúntò bá ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà. Ó yọ olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ilẹ̀ wa Ọ̀gágun Christopher Musa nípò tó sì fi olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí ilẹ̀ tẹ́lẹ̀ rí Ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé rọ́pò rẹ̀. Bákan náà ló tún yan Ọ̀gágun W. Shaibu gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ológun orí ilẹ̀, Ọ̀gágun Hai Abbas gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun orí omi, Ọ̀gágun SK Aneke gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ ológun ojú òfurufú àti EAP Ndediye gẹ́gẹ́ bí olórí òṣìṣẹ́ iléeṣẹ́ ológun ọ̀tẹlẹ̀múyẹ́. Ìlọsíwájú ilẹ̀ Yorùbá ló ṣe kókó o. Àwọn gómìnà ilẹ̀ Yorùbá ṣèpàdé pọ̀ béèrè fún àgbéga ẹkùn ìwọ̀ oòrùn. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti sọ̀rọ̀ sókè pé ẹ̀yà Yorùbá ló ní ìpínlẹ̀ Èkó àti pé ìpínlẹ̀ náà ní aṣáájú nínú àwọn ìpínlẹ̀ ní Nàìjíríà nígbà tí àwọn ìpínlẹ̀ míì tẹ̀lé lẹ́yìn. Gómìnà Sanwó-Olú tó jẹ́ alága ẹgbẹ́ àwọn gómìnà nílẹ̀ Yorùbá ló sọ ọ̀rọ̀ náà níbi ìpàdé ẹgbẹ́ àwọn gómìnà ọ̀hún tó wáyé nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo. Àjọ tó wà fún ìdàgbàsókè ẹkùn ìwọ̀ oòrùn Nàìjíríà Development Agenda for Western Nigeria DAN àti àjọ kan tó wà fún ìlọsíwájú ilẹ̀ Yorùbá àjọ Afẹ́nifẹ́re ló ṣagbátẹrù ìpàdé náà. Gómìnà ìpínlẹ̀ Èkó sọ pé gbogbo ẹ̀yà tó wà ní Nàìjíríà ní ìpínlẹ̀ Èkó gbà lálejò gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí ọrọ̀ ajé ti mìlẹ̀ jùlọ ní Nàìjíríà. Ó sọ yanya pé ilẹ̀ Yorùbá ẹ má sọ ohun tí ayé mọ̀ yín mọ́nù, èyí tí í ṣe ẹ̀kọ́ tó yanrantí, ọ̀làjú àti ìjọba rere. Sanwó-Olú tẹ̀síwájú pé ìpínlẹ̀ Èkó gbàlejò gbogbo ẹ̀yà, èdè àti ẹ̀sìn, pàápàá jùlọ ó jẹ́ ìpínlẹ̀ àpapọ̀ ilẹ̀ Yorùbá. Sanwó-Olú wá rọ ilẹ̀ àwọn àgbààgbà àwọn májòbàjẹ́ ilẹ̀ Yorùbá kí wọ́n má ṣe sọ ohun tí ayé mọ̀ wọ́n mọ́nù, èyí tí í ṣe ẹ̀kọ́ tó yanrantí, ọ̀làjú àti ìjọba rere. Gẹ́gẹ́ bó ṣe sọ, ilẹ̀ Yorùbá ní ọ̀pọ̀ ń rí bí àpẹẹrẹ ìlọsíwájú àti ìdàgbàsókè ní Nàìjíríà, ó sì gbọdọ̀ jí gìrì kó sì gba ògo rẹ̀ padà nípa gbígba àlàáfíà àti ìrẹ́pọ̀ láàyè. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó sọ ọ̀rọ̀ ààrẹ South Africa nígbà kan rí tó sọ pé àlá lásán ní ìran ọjọ́ iwájú láìsí iṣẹ́ ṣíṣe. Sanwó-Olú ní àwọn adarí nílẹ̀ Yorùbá kan kò gbọ́dọ̀ máa ní ìran nípa ọjọ́ iwájú nìkan, wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ fún ọjọ́ iwájú rere tí wọ́n ní ìran rẹ̀ ọ̀hún. Níbi ìpàdé náà tó wáyé nílùú Àkúrẹ́ ní àpapọ̀ àwọn gómìnà ọ̀hún ti pè fún ìdàgbàsókè agbègbè gẹ́gẹ́ bí ọ̀nà kan gbòógì tí ìlọsíwájú fi lè dé bá Nàìjíríà. Ìpàdé ọ̀hún tí wọ́n pè ní South West Leader Dialogue tí gómìnà Lucky Ayédatiwa gbàlejò rẹ̀ ni wọ́n fi jíròrò lórí bí ìlọsíwájú àti ìdàgbàsókè ilẹ̀ Yorùbá yóò ṣe ya kankan. Nígbà tó ń sọ̀rọ̀ tiẹ̀, gómìnà Ayédatiwa ní ìjọba gbọ́dọ̀ ró ètò òṣèlú àwarawa lágbára nípa àwọn àtúntò tó yẹ àti nípa ìjíròrò pẹ̀lú àwọn gómìnà. Ní ti Sanwó-Olú, ó ní àwọn gómìnà agbègbè pàápàá nílẹ̀ Yorùbá gbọ́dọ̀ pawọ́pọ̀ kí wọ́n sì fẹnukò láti jíròrò lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá agbègbè náà lábẹ́ ìṣàkóso wọn. Gómìnà Dàpọ̀ Abíọ́dún ti ìpínlẹ̀ Ògùn tí igbákejì rẹ̀ Noimat Salako Oyèdélé sojú fún sọ pé ìjọba àwarawa yóò gbèrú sí i tí àwọn adarí bá ti ṣetán láti jíròrò pẹ̀lú àwọn aráàlú. Olórí ẹgbẹ́ Afẹ́nifẹ́re Pa Reuben Fásọrántì tí sẹ́nítọ̀ Fẹ́mi Òkòróhùn sojú fún rọ àwọn gómìnà kí wọ́n gbé ìbáṣepọ̀ láàrin gbogbo wọn lékè ju ètò òṣèlú lọ kí ìlọsíwájú tí wọ́n pè fún lè bá tó wọn lọ́wọ́. Ìpàdé náà ni kò yọ àwọn lọ́balọ́ba, orí adé, ọrùn ìlẹ̀kẹ̀, àwọn èèkàn ọba aládé nílẹ̀ Yorùbá, gbogbo wọn ni wọ́n pohùnpọ̀ pè fún ìlọsíwájú agbègbè apá gúúsù. Kò sẹ́ni kankan tó lè fìdí ìmírẹmi nínú ètò ìdìbò gómìnà lọ́sùn. Gómìnà Adémọ́lá Adélékè ló fọwọ́ sọ̀yà bẹ́ẹ̀. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè kò ṣàfihàn ìgbẹ́kẹ̀lé rẹ̀ ṣáájú ètò ìdìbò gómìnà tọdún 2026 tó ń kan ilẹ̀kùn gbọ̀ngbọ̀n. Ó kéde pé kò sí olùdíje dupò ẹgbẹ́ alátakò kankan tó lè fìdí òun rẹmi nínú ètò ìdìbò. Ó tọ́ka sáwọn àṣeyọrí ìṣèjọba rẹ̀ àti bó ṣe jẹ́ gbajúmọ̀ láàrin àwọn èèyàn. Ẹni tó ń farahàn níwájú ìgbìmọ̀ tó ń ṣe ìdánrawò àyẹ̀wò fún olùdíje dupò lẹ́gbẹ́ òṣèlú alábùradà PDP lólú ìlú ilẹ̀ wa l'Àbújá lásàálẹ̀ ọjọ́bọ̀ Thursday. Adeleke ní ìrètí nípa àwọn àṣeyọrí tó ti gbèsè lọ́fíìsì, èyí tó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ ìgboyà, ìgbẹ́kẹ̀lé fún àti àtìlẹ́yìn àwọn olùdìbò ìpínlẹ̀ Ọ̀ṣun fún sáà kejì. Àjọ elétò ìdìbò ilẹ̀ wa INEC ti fi ètò ìdìbò gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun sí ọjọ́ 8
oṣù kẹjọ ọdún 2026 pẹ̀lú ìdìbò ẹgbẹ́ tí wọ́n ṣètò tí yóò wáyé láàrin ọjọ́ 24 oṣù kọkànlá àti ọjọ́ 15 oṣù kejìlá ọdún 2025. Adeleke sọ wípé ẹgbẹ́ òṣèlú PDP lọ́sùn sì wà ní ìṣọ̀kan. Ó jẹ́ kó di mímọ̀ pé ẹgbẹ́ náà ti ṣe àwọn àṣeyọrí tó lóòrìn fún ìpínlẹ̀ náà. Gómìnà Adeleke ní èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun yóò tún òun yàn lẹ́ẹ̀kan sí i nítorí pé òun ti ṣe dáradára. Ó ní òun ṣàfihàn àwọn ohun tí ó pè ní àyẹ̀wò òtítọ́. Ẹnikẹ́ni lè padà lọ ṣàyẹ̀wò rẹ̀ fínífíní láti jẹ́rìí sí ohun tí ó ń ṣẹlẹ̀ kó sì fìdí òtítọ́ múlẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ó ní àsìkò ìṣàmúlò ẹ̀rọ ayárabíàṣá la wà kí oníkálukú lọ béèrè lọ́wọ́ Google láti fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé lóòótọ́ làwọn ń ṣe dáradára. Adeleke ní òun ní ìgbẹ́kẹ̀lé gidigidi pé òun máa borí. Tí òun bá lè borí ẹni tó wà nípò tẹ́lẹ̀ nísinsìnyí tí òun jẹ́ gómìnà yóò túnbọ̀ rọrùn sí i. Ó ní láàrin ọdún méjì àwọn ti gbé ọ̀pọ̀ àṣeyọrí ohun rere ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Adeleke ní òun ní ìgbẹ́kẹ̀lé pé òun lòun ò borí kò sẹ́nì kankan tí yóò fìdí àwọn rẹmi. Ó tẹ̀síwájú ó ní ọ̀pọ̀ ìdàgbàsókè ọ̀pọ̀ iṣẹ́ àkànṣe ló ti jẹ́ ṣíṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Àwọn kò ní kàárẹ̀ àwọn yóò tẹ̀síwájú nínú iṣẹ́ rere náà àti nípa títan ayọ̀ ijó káàkiri àti nípa mímójútó iṣẹ́ lákòókò iṣẹ́ bákan náà. Adeleke fàákékọrí pé òun kò bẹ̀rù ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC rárá bó ti wù kó mọ. Ó tẹnumọ́ pé òun ti fìdí wọn rẹmi tẹ́lẹ̀ òun sì nígbẹ́kẹ̀lé pé òun yóò tún fi ìdí ẹgbẹ́ òṣèlú APC rẹmi lẹ́ẹ̀kan sí i. Adeleke ní tí èèyàn bá ń ṣe dáradára nínú ètò ìṣèjọba rẹ̀ kò sí ìdí kankan láti máa bẹ̀rù tàbí fòyà. Ó ní àkókò yìí òun gbàgbọ́ pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò ní fẹ́ kí nǹkan kan ta epo sí aṣọ àlà rẹ̀ kò ní fẹ́ kí ohunkóhun ba ìṣèjọba rẹ̀ jẹ́. Gómìnà ní òun nígbẹ́kẹ̀lé pé ètò ìdìbò náà yóò lọ ní ìrọwọ́rọsẹ̀ láìsí mọ̀gòmọ́gó kankan nínú rẹ̀. Ilé alájà mẹ́ta kan tún dà wó lÉkòó kódà èèyàn kan ló kú níbẹ̀ k'Ọlọ́run ṣàánú wa. Lẹ́yìn ilé alájà méjì tó dà wó lọ́jọ́ Ajé Monday ọ̀sẹ̀ yìí ní agbègbè Yaba nípínlẹ̀ Èkó, ilé alájà mẹ́ta míì tún ti wó lulẹ̀ ní àdúgbò Àpápá Àjẹgúnlẹ̀. Gẹ́gẹ́ bí àjọ LASTMA tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì nípínlẹ̀ Èkó ṣe ṣàlàyé, ó ní 30 oṣù kẹwàá ọdún 2025 ní ìjàmbá náà wáyé. Ojúlé 28 òpópónà Baálẹ̀ Aláyàbíàgbà ní ilé tó wó náà sì wà bí wọ́n ṣe sọ. Ọ̀gá àgbà àjọ LASTMA Olúfẹ́mi Dámilọ́lá Òkè Ọ̀sanyìntólú ṣàlàyé pé ẹnìkan ló pàdánù ẹ̀mí rẹ̀ nínú ìjàmbá náà bí ó tilẹ̀ jẹ́ pé àwọn èèyàn kan sì wà lábẹ́ ilé tó dà wó náà. Ó ní lọ́wọ́ báyìí ọkùnrin 8 ni àwọn ti rí gbé jáde níbẹ̀ láàyè. Ohun tí àjọ LASTMA fi léde gẹ́gẹ́ bí ohun tí wọ́n gbọ́ ni pé àwọn kan ni wọ́n ń wó ilé náà lọ́wọ́ ara wọn pẹ̀lú ìlànà tí kìí ṣe lílo ẹ̀rọ ìgbàlódé. Níbi tí wọ́n ti ń wó ilé náà lulẹ̀ ọ̀hún ni ilé náà ti yẹ̀gẹ̀rẹ̀ tó sì dàwó tó fa ìjàmbá tó mú ẹ̀mí èèyàn kan lọ. Ẹsẹ̀kẹsẹ̀ tí àwọn àjọ aláàbò náà débẹ̀ ni wọ́n ti kó àwọn tó farapa lọ sí ilé ìwòsàn ìjọba tó wà ní Àjérọ̀mí. Ńṣe ni wọ́n sáré ṣe ìtọ́jú pàjáwìrì fún àwọn èèyàn náà. Gẹ́gẹ́ bí Ọ̀sanyìntólú ṣe wí, ó ní àwọn sì ń dóòlà àwọn èèyàn míì lọ́wọ́ níbùdó ìjàmbá náà. Àwọn ikọ̀ aláàbò míì tí wọ́n sáré dìde sí ìṣẹ̀lẹ̀ náà ní iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó LNSC, Lasambos, Lasbaka, NEMA àti àwọn ikọ̀ ọlọ́pàá. Gbogbo àwọn àjọ náà ni wọ́n ṣiṣẹ́ papọ̀ láti mú nǹkan bọ̀ sípò lágbègbè náà. Ṣáájú ní òwúrọ̀ ọjọ́ Ajé ní ariwo gbalẹ̀ pé ilé alájà kan déédéé dàwó lulẹ̀ ní ìlú Èkó. Ojúlé 54 54 òpópónà Cole Oyingbo ní ilé tó dàwó náà wà. Àtẹ̀jáde tí Margaret Adésẹ̀yẹ adarí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó fi síta láàárọ̀ ọjọ́ Ajé náà fìdí ilé tó dàwó lulẹ̀ ọ̀hún múlẹ̀. Adésẹ̀yẹ sọ pé ẹsẹ̀kẹsẹ̀ ní ikọ̀ panápaná láti Sárì Ìgànmú ti lọ síbẹ̀ lẹ́yìn tí àwọn gba ìpè ẹgbà wá ní nǹkan bíi aago 12 kọjá 20 ìṣẹ́jú lọ́jọ́ Ajé náà. Àjọ panápaná sọ pé ilé náà ti ń fi àpẹẹrẹ hàn tẹ́lẹ̀ pé ó lè wó nígbàkúùgbà. Nígbà tí yóò sì parí iṣẹ́ lọ́jọ́ Ajé Monday yìí, àwọn èèyàn tó ń gbé níbẹ̀ wà nínú rẹ̀ tí wọ́n ń sùn. Èyí ló fà á tí ọ̀pọ̀ èèyàn fi há sínú rẹ̀ tí ẹ̀mí tó bá lọ kò sì tí ì ṣe é sọ bó ṣe jẹ́ ilé ńlá. Ṣáájú ni ìjọba ti ṣe àmì sílé náà láti kìlọ̀ ewu tó rọ̀ mọ́
kó tó wọlé àwọn olùgbé ibẹ̀ lórí. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde àjọ panápaná Èkó wí. Ìròyìn sọ pé èèyàn 15 tí wọ́n jẹ́ ọkùnrin 7, obìnrin 4 àti àwọn ọmọdé 4 ni wọ́n ti gbé jáde lábẹ́ ilé náà. Àwọn èèyàn náà ló farapa lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n sì ti gbé wọn lọ sílé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní Èbúté Mẹ́ta àti ti Ọ̀dàn lérékùṣù Èkó. Ṣé ìṣẹ̀lẹ̀ ilé dídàwó bí irú èyí ló ti máa ń wáyé ní Nàìjíríà? Ṣùgbọ́n ó fẹ́rẹ̀ jẹ́ pé ìlú Èkó ló ní àkọsílẹ̀ ìṣẹ̀lẹ̀ náà jù. Ọ̀pọ̀ ìgbà ni àwọn ilé tó wó náà sì máa ń jẹ́ alájà 2, 3 tàbí jù bẹ́ẹ̀ lọ. Ọ̀pọ̀ ẹ̀mí ló sì máa ń bá a rìn pẹ̀lú. Kíkọ́lé pẹ̀lú àwọn èròjà tí kò kún tó, kíkọ́ ju iye tí àjọ tó ń rí sí ilé kíkọ́ fi ọwọ́ sí, àìsí àbójútó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà lára àwọn ohun tó ń fa ilé dídàwó náà. Wọ̀nyí ni díẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ ilé tó ti dàwó nípínlẹ̀ Èkó ṣáájú gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ ṣe wí. Ọjọ́ 1 oṣù kọkànlá ọdún 2021, ilé alájà 21 kan tí wọ́n ń kọ́ lọ́wọ́ lójú ọ̀nà Girard Ìkòyí dàwó lójijì. Ọkùnrin olówó ńlá kan, Fẹ́mi Òsíbónà, ló ń kọ́ ilé náà lọ́wọ́ ṣáájú kí ó tó dàwó. Ìròyìn sọ pé àjà 16 ni àjọ tó ń rí sí ilé kíkọ́ nípínlẹ̀ Èkó yọ̀ǹda rẹ̀ fún láti kọ́, ṣùgbọ́n olóògbé Òsíbónà ṣe àfikún àjà náà sí 21 lọ́jọ́ tí ilé ọ̀hún wó. Kò dín ní èèyàn 42 42 tó bá a lọ. Lára wọn ni ọmọbìnrin àgùnbánirọ̀ kan tó ń sìnrú ìlú. Fẹ́mi Òsíbónà pàápàá sì padà di ẹni tí wọ́n rí orúkọ rẹ̀ lábẹ́ ilé náà. Ọjọ́ 12 oṣù kẹrin ọdún 2023, ilé alájà 7 míì náà tún dàwó ládùúgbò Banana Island, àdúgbò àwọn olówó nílùú Èkó. Èèyàn 7 ni a gbọ́ pé ó fara káásá ìjàmbá náà. Ẹ̀wẹ̀, lóṣù kẹsàn-án ọdún 2025 yìí, ilé alájà 4 kan náà tún dàwó ní Yaba. Ọ̀pọ̀ èèyàn ló kú sábẹ́ ilé tí wọ́n ń kọ́ lọ́wọ́ ọ̀hún. Ìwádìí kan fìdí rẹ̀ múlẹ̀ níbẹ̀rẹ̀ ọdún 2025 yìí pé ìlú Èkó ló gba ìdá 65% 55% nínú ibi tí ilé ti ń wó jù ní Nàìjíríà láti ọdún 1974. Láàárín oṣù kẹwàá ọdún 1974 sí oṣù kìíní 2025, ó kéré tán ìṣẹ̀lẹ̀ ilé dídàwó tó lé ní 640 ló ti wáyé káàkiri Nàìjíríà. Ìdajì nínú rẹ̀ ló sì ṣẹlẹ̀ l'Ékòó gẹ́gẹ́ bí àkọsílẹ̀ náà ṣe wí. Ọpẹ́ o! Ẹ̀ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ ni jàǹbá iná tó lágbára ṣẹlẹ̀ tẹ̀léra wọn. Àmọ́ tí Ọlọ́run ò jẹ́ kí ẹ̀mí èèyàn kankan kó bá lọ, àdúpẹ́. Àjọ panápaná ìpínlẹ̀ Èkó ló sọ̀rọ̀ ìrírí wọn náà fàráyé gbọ́. Nínú ohun gbogbo ká máa dúpẹ́ ni o, nítorí ikú tí yóò bá pani tó bá sí ni ní fìlà ọpẹ́ ló tọ́ sí. Gẹ́gẹ́ bí ìròyìn tí a gbọ́, ìṣẹ̀lẹ̀ 2 ọ̀tọ̀ọ̀tọ̀ ló kọlu ìlú Èkó, nínú èyí tí ẹnìkan ti farapa tí ọ̀pọ̀ dúkìá olówó iyebíye sì sọnù. Ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ ni ọkọ̀ agbépo bẹntiró tó dànù. Ìṣẹ̀lẹ̀ kejì ni sìlíndà gáàsì tó búgbàmù. Ojú ọ̀nà márosẹ̀ Àpápá sí Òṣòdì ní ọkọ̀ agbépo tó kó lítà epo tí iye rẹ̀ tó 23 ti dànù nígbà tí gáàsì tó búgbàmù wáyé lágbègbè Orísunmibari ní orílẹ̀ Ìgànmù. Nǹkan bíi aago 2 kọjá ìṣẹ́jú 13 ọ̀sán ní ìṣẹ̀lẹ̀ gáàsì náà wáyé nínú ọjà Orísunmibari ní orílẹ̀ Ìgànmù ní ṣọ́ọ̀bù kan tí ọ̀pọ̀ sìlíndà gáàsì pọ̀ sí. Gẹ́gẹ́ bí ohun tí adarí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó, arábìnrin Margaret Adéṣẹ̀yẹ sọ nínú àtẹ̀jáde kan, ó ní ìṣẹ̀lẹ̀ náà kò bá ṣàkóbá fún àwọn ṣọ́ọ̀bù tó súnmọ́ ibi tí ìbúgbàmù ọ̀hún ti wáyé, àmọ́ àwọn kápá rẹ̀. Ó ní ọpẹ́lọpẹ́ àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ panápaná Sárì Ìgànmù àti ìlú Péjú, iná náà kò bá ràn lọ sí àwọn ṣọ́ọ̀bù tó yí agbègbè náà ká. Gẹ́gẹ́ bí ó ti sọ, alukoro àjọ panápaná sọ pé àwọn ti parí iṣẹ́ àwọn nílé ìtajà náà. Kò sí ẹnikẹ́ni tó kú níbi ìṣẹ̀lẹ̀ méjèèjì, àyàfi ẹnìkan tí iná jó ọwọ́ rẹ̀ ní ṣọ́ọ̀bù gáàsì. Adéṣẹ̀yẹ ní iléeṣẹ́ panápaná wà ní sẹpẹ́ láti dènà irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nílùú Èkó. Nínú ìṣẹ̀lẹ̀ mìíràn nílùú Èkó yìí náà ní ọkọ̀ agbépo tó kó epo bẹntiró tí iye rẹ̀ tó 23 lítà tó dànù lójú ọ̀nà márosẹ̀ Àpápá Òṣòdì ní Bẹ́gà. A gbọ́ pé Àpápá ni ọkọ̀ agbépo náà ti ń bọ̀ kó tó forí sọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Mercedes-Benz tó ní nọ́mbà ìdánimọ̀ LSR 606HX kan àti àwọn ọkọ̀ 7 míì tí wọ́n wà lẹ́bàá ọ̀nà fún títà. Nígbà tí Adéṣẹ̀yẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀, ó ní iléeṣẹ́ panápaná ni kò jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà pọ̀ ju bó ṣe wáyé lọ. Ó ní àwọn ni wọ́n ń gbọ́n epo náà padà sínú ọkọ̀ agbépo míì. Ó ní iṣẹ́ sì tún ń lọ lọ́wọ́ láti kó àwọn ọkọ̀ tó bàjẹ́ kúrò
níbẹ̀. Olórí Olúwaṣìndára Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Elédùà yóò sì dára fún yín.